ẹjá túnmọ̀ kíra wa káàbọ̀ sórí ètò yín ètò wa ètò gbogbo ọmọ Yorùbá àkàdọ́rà gbòǹkò náà ló kọ tèmi àjáwó àrò ni mi àgbòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe kò sí méjì tó gbé mi wá bí kì í ṣe lórí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ṣé ẹ gbàgbé pé adájọ́ mọ́tàsí asọ̀rọ̀mọ́yẹ̀ bọ́ bá sọnù ẹja wa àti pàápàá àwífúnni kó tó dání àgbà àjàkadì ni. ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ tí ọ̀rẹ́ wa ti gbé bó ṣe gbé ni mo ti ní kánnakánná ti mọ́ mẹ́ga ìjà ń bọ̀ ìjà ó sì ti ń dé díẹ̀díẹ̀ mo wá ní kẹ́ mọ́kàn balẹ̀ kẹ́ fàyà lélẹ̀ pé ìjà tó délẹ̀ yìí kì í ṣe ìjà jàgídíjàgan tàbí tìpátìkúùkù ìjà ìtàn ìjà ọ̀rọ̀ ìjà àlàyé lásán ni torúbọ ọmọdé ọba mẹ́wẹ́ tí mọ̀jẹ̀sí òmùwẹ̀ gẹ́gẹ́ bí àgbà àjẹwẹ́ sọ́wọ́ tó fòwò sósì ẹ má gbàgbé o ọjọ́ orí kọ́ ni wọ́n ń pè lágbà ọjọ́ orí kọ́ ni wọ́n ń pè lọ́mọdé láwọn ibì kan láwọn àkókò kan ọjọ́ orí a máa jágbà ọjọ́ orí a máa jọmọdé ṣùgbọ́n tágbà bá ṣèṣe ọmọdé á pé ọ̀wù bọ́jọ́ bọ́jọ́ ọmọdé gangan ló ṣerú ẹ̀ ní ìsìn ó ní ní tá àbá wí ó ní ní tá àbá ṣe bọ́mọdé bá wá ṣèṣe àgbà ní tí ó jáde lẹ́nu wa ni pé àti kékeré lọ́lọ́run bá ti dàn ọ́ lágbà ní ló jẹ́ kí n sọ wípé ọjọ́ orí ńkọ́ làgbà ó pàdé àgbà lọ́nà oníkọ́kọ́ ọlọ́gbọ́n bó bá dàgbọ̀ ló bá dàgbà ńkọ́ ntẹ̀ èèyàn bá ní ni yóò fi tọrẹ àkàndá ọ̀rọ̀ nípa òǹpìtàn tó pín wa sí méjì tọ́jà mọ̀ wípé ilẹ̀ Yorùbá ọ̀tọ̀ Òótù ọ̀tọ̀ Ìjẹ̀ṣà ọ̀tọ̀ Ìjẹ̀bú ọ̀tọ̀ Ẹ̀gbá ọ̀tọ̀ Èkìtì ọ̀tọ̀ Òǹdó ọ̀tọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí Laji Abass sọ náà ni wọ́n tó ti múlò kó lè jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nso torí béèyàn bá sọ̀rọ̀ tí ọ̀fẹ́ rí tì í nídìí kò kún tó ó ló ń sọ̀rọ̀ ó fẹ́ rí tì í ó sì lẹ́rìí láti back ẹ̀ up àdúpẹ́ kó tó di bá wọnú ìtàn rárá ẹ jẹ́ àkọ́kọ́ gbìyànjú láti fèsì sáwọn nǹkan kan tó jáde lẹ́nu àárín òǹpìtàn káwa gé pépèpé ni àní fà á kó gùn torí àkókò yín torí àkókò wa nínú ètò míì tí Laji Abass ṣe lẹ́yìn eléyìí tí mo fi ṣètò ó sọ̀rọ̀ ẹni tó ti sọ wípé Aláàfin ló nílẹ̀ Yorùbá ó jẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n ń sọ wípé Aláàfin gbọ́dọ̀ dé Ifẹ̀ láti ṣàdúà pẹ̀lú idà Rànmíyàn olófege ni pé wọn ò mọ nǹkan tí wọ́n ń sọ pé kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ rárá nínú ìtàn oníbọ́bá wa jẹ́ bẹ́ẹ̀ lórí ká dárúkọ Aláàfin tó wá sílé Ifẹ̀ tó wá ṣe bẹ́ẹ̀ nígbà tẹ́mi ò sì ní tí wọ́n fi báàkì ẹ̀ kò jẹ́ kí n lè pérọ́ ní ń pa ṣùgbọ́n jọ gàtè kò jọ gàtè eégún àtiró wọlé èèyàn àtiró padà ẹni ọba jẹ́ ọlọ́gbọ́n tó dó ní làákàyè tí ìṣe ẹni tí ó fẹ́ pàtàkì tàn kó lè bá àdógún kógún ó yẹ kó mọ̀ wípé eégún àtiró tó wọlé náà lè gan àtiró tó jáde. Laji Abass ni kò sí Aláàfin Ọ̀yọ́ tí ó ẹ̀sẹ̀ lọ sílé Ifẹ̀ lọ́mọ fi dọ̀ Rànmíyàn súre wúre ó ní ṣùgbọ́n o wọ́n máa ń mú àwọn nǹkan méjì kan wá láti ilé Ifẹ̀ wá sí Ọ̀yọ́ wọ́n bá fa Aláàfin fi tuntun jẹ tAláàfin ti dádé tó wá sọ́jà Kẹsàn-án ó ní nǹkan méjì tí wọ́n máa ń mú wá ìkan bẹ́ẹ̀ tó dó níbejì
ẹ má wulẹ̀ tí ì jẹun màmàjá ẹjẹ́ àkọ́kọ́ wo níbi tí Láji Abass ti sọ àwọn ọ̀rọ̀ yìí kí n tó wá kéékèèké kí n tó wá sọ tèmi ẹ rántí ibi tí mo bá dé ibẹ̀ náà ni mo ti tẹ̀síwájú níbi tá a bá roko tì sí náà là á padà fàbọ̀ sí ẹ ṣé mo dúpẹ́. pé àtọ́ba kan bá ti wá jẹ o yọ wá sí ìràn ilé ìfẹ́ sí àkọọ́lẹ̀ sítan rẹ̀ kò sí ẹ̀rí rẹ̀ tó ní ẹ̀fà bá ń gbọ́rú ìyún tí wọ́n ń sọ irọ́ ni pé àtọ́ba kan bá ti wá jẹ o yọ wá sí ìràn ilé ìfẹ́ kò sí àkọọ́lẹ̀ rẹ̀ kò sí tàn rẹ̀ kò sí ẹ̀rí rẹ̀ tó ní ẹ̀fà bá ń gbọ́rú ìyún tí wọ́n ń sọ irọ́ ni mo ti ṣàlàyé fún wa tí Aláàfin bá ti wà ní ìpẹ̀bí ìjọ tó bá wá gbé adé tó dádé wọ́n lọ sí ọjà Akẹ̀sán tí wọ́n bá wá lọ sí ọjà Akẹ̀sán nǹkan méjì ni wọ́n mú wá láti Ilé Ifẹ̀ wọ́n mú wá ní ìkan wá jẹ́ méjì ìkan jẹ́ yọkan nínú nǹkan méjì tí wọ́n mú wá ìkan jẹ́ oníbejì ìkan jẹ́ yọkan èyí tó jẹ́ oníbejì tó jẹ́ akọ àtabo òun náà ní igbá ìwà wọ́n gbé igbá ìwà wá láti Ilé Ifẹ̀ ẹlẹ́ẹ̀kejì òní ọ̀pọ̀ ìdà Ọ̀rànmíyàn bẹ́ẹ̀ ṣe máa ń mú lọ fún wọn ní Bìíní náà nìyẹn ìyìn títí Bìíní fi yàtọ̀ ní wípé nígbà tí wọ́n bá fẹ́ jẹ ọba Bìíní wọ́n rẹ̀ èèyàn wá láti Bìíní wá sílé Ifẹ̀ yọ ẹ̀bẹ́ mi ṣe lulẹ̀kẹ̀ ṣẹ́gínì tèmi lóyè ṣẹ́gínì ńlẹ́lẹ́ aláwọ̀ omi aró blue ṣẹ́gínì àkúnyẹ bíi chocolate báyìí ní orí mo ti máa ń lò mo ti fi hàn wá bẹ́ẹ̀ báwọn ṣe wá máa ń fi kinní sí tí ó ráǹdì lọ́rùn à ń lò bẹ́ẹ̀ ọwá náà máa ń lò àwọn olóyè ọwá máa ń lò bẹ́ẹ̀ à ń lò bẹ́ẹ̀ dé ọ̀wọ̀ àwọn àkókò wọ Bìíní bá a ṣe ń lò nìyẹn wọ́n wà rán èèyàn wẹ́ tó bá wá gbà nílé Ifẹ̀ tó bá padà ó ti ní immunity ó ti di àṣẹmọ́lù kábà lè mọ bí àárín yẹn ṣe rí ṣùgbọ́n ti Ọ̀yọ́ idà Ọ̀rànmíyàn wọn ò mú wá wọn ó lè gbé igbá wà wá tí wọ́n bá ti wá gbé idà Ọ̀rànmíyàn wá wọ́n á fi lé ọba lọ́wọ́ ọba ti fi lé ọba lọ́wọ́ ó tún ní ọba tó tún lọ́mọ o kì í kà sí pé wọ́n kàn mú wá sí network tí ń dà wá láàmú lórí Facebook ni ó tún ní ìtàn ó tún lọ́ba tó lọ́mọ o èsì pé wọ́n kàn mú wá bá náà lásán o ọlọ́ba tó tún lọ́mọ tí wọ́n bá ti fi lé Aláàfin lọ́wọ́ ìnìdọ̀ọba tó lè jẹ èèyàn igbá wà tí wọ́n tó wá gbé wá láti Ifẹ̀ méjì nígbà náà ṣùgbọ́n bákan náà ló ṣe rí ìyìn tó ń bẹ́nu rẹ̀ ń ló yàtọ̀ ìyìn tó bá dẹ̀ ń bẹ́nu rẹ̀ ni ó sọ bí àsìkò ọbọ̀ ṣe rí wọ́n kó àwọn nǹkan tá a mọ̀ pé nǹkan ọrọ̀ wọ́n kó sínú nǹkan wọ́n kó ata wọ́n lè fi láyé ìjọ wọ́n fi kíní ẹ̀kù ọ̀bẹ wọ́n fi sí ọkọ̀ wọ́n fi sí ẹnu ọkọ̀ ẹ̀foríjìmẹ̀ ọkọ̀ wọ́n fi sí léyìí tó túmọ̀ sí tó bá gbé èyí tó ní àwọn nǹkan ata nǹkan ó túmọ̀ sí wípé ìgbà rẹ̀ ò ní tùbà ò ní tùṣẹ́ tó bá wá gbé tó ṣe pé bóyá bí àwọn oyin aṣọ owó ní bẹ́ńbẹ́ ìgbà rẹ̀ ọ̀dà ọjọ́ nǹkan wọ́n máa ń gbé wá láti Ifẹ̀ ni bí ẹ ṣe máa ń fi àkún ránṣẹ́ náà sí bíi ní tí èsì pẹ́ tó bá fẹ́ jọba ní ó wà bọ̀ba ní ó wà tọ̀rọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ rúmọ̀ gbogbo tá a sì ń sọ ìlàkọọ́lẹ̀ rẹ ti wà tipẹ́ tí gbogbo igun lọ́tún igun ló sì ti sọ bẹ́lẹ̀ ṣe rí nì so ẹ ń bá wá lóun ní ẹ̀rí kan tó yàtọ̀ sí tiwa ó lè mú jáde ṣùgbọ́n ká má bàa da ìtàn wú ni là ń sọ. gẹ́gẹ́ bí àlàyé mi lórí ọ̀rọ̀ tí ọ̀rẹ́ wa sọ ó ní kò sọ́ba tí ń lọ sífẹ̀ kò sálàáfin Ọ̀yọ́ tí ń lọ sífẹ̀ àbí bàbá sì rí ká dárúkọ ká sọ Aláké tó fẹ́ jọba tó lọ fẹ̀ kò sẹ́ni tó mẹ́ńsàn Aláké tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn mẹ́ńsàn Aláàfin torí okùn tó so wọ́n papọ̀ pẹ̀lú Ifẹ̀ okùn tó so gbogbo ìlú tó kù papọ̀ pẹ̀lú Ifẹ̀ ó wà ń bẹ̀ ṣùgbọ́n torí pé Ọ̀rànmíyàn tó tẹ Ọ̀yọ́ dó
ó padà wá sí Ilé-Ifẹ̀ wá jọba okùn yẹn yàtọ̀ Ilé-Ifẹ̀ lọ́dẹ̀ wàjà sí okùn yẹn yàtọ̀ a lè sọ wípé ókè o bàbá ọmọ kú sájò ó dàbí ẹni tó wà lókè òkun táwọn ọmọ rẹ̀ ń bẹ ńlé ó wá jọ́lọ̀ nípò lókè òkun wọn ò ṣẹ̀ṣẹ̀ wá lè gbé wálé láti wá sin wọ́n wá sí sókè òkun ó dẹ̀ lójú orórì ìdó túmọ̀ sí pé àwọn ọmọ rẹ̀ ò lè gbádòdó lọ sórí ibi ojú orórì rẹ̀ ìdó túmọ̀ sí pé àwọn ọmọ rẹ̀ ò lè kúrò níbi kí wọ́n lọ sójú orórì bàbá àwọn lamẹ́ríkà àbí London àbí nílùú kílù tó bá wà lókè òkun láti lọ ṣàbẹ̀wò síbẹ̀ láti lọ túnbẹ̀ ṣe láti lọ wúre ń bẹ̀ arọ́mọ tí ó lọ sójú orórì bàbá ẹ̀ tí ó lọ tọrọ tí ó lọ fọlá bàbá ẹ̀ tọrọ ìdí ni báwọn tá ń sọ̀rọ̀ yìí wọn ò yàtọ̀ sórìṣà pẹ̀lú ìmútamú wọn pẹ̀lú àkàndá tí wọ́n jẹ́ bí wọ́n ṣe gbélé ayé wọn ṣùgbọ́n nígbà tá a bá fẹ́ sọ̀rọ̀ sẹ́mọ̀ pọ́tà ẹ̀sìn ọ̀tá ẹni igá lójú ẹni ńlá wàá mú àtàmọ́ mátàmọ́ láwàá fẹ́ yí nǹkan padà tó nǹkan rọ mo sì fẹ́ràn Yorùbá pọ̀ Yorùbá ní ẹni tí yóò sọ irọ́ dòótọ́ yóò jagun ẹnu ẹni tí yóò sọ òótọ́ di irọ́ náà yóò jagun ẹnu ìyẹn túmọ̀ sí pé n táwọn èèyàn yìí ń sọ kò bá wa lójijì Yorùbá pọ́nbélé ni mí nínú ọ̀rọ̀ tó wá sọ agbọ́ o ó ní Aláàfin ò lẹ́tọ̀ọ́ láti ẹsẹ̀ lọ sífẹ̀ ṣùgbọ́n o láti Ilé-Ifẹ̀ wọ́n mú nǹkan méjì wá nǹkan méjì tí wọ́n wà mú wá ìkan bẹ́ẹ̀ tó gbórígbèjì ó túmọ̀ sí pé ọlá kan ọlábo ìkejì òun náà ní idà Ọ̀rànmíyàn tí wọ́n mú wá f'Aláàfin bí Ilé-Ifẹ̀ yìí bá ṣe bàbá fọ́yọ́ kí ni wọ́n mú idà Ọ̀rànmíyàn wá fún Aláàfin tọ̀tọ̀ sí. bí Ilé-Ifẹ̀ bá ṣe bàbá fọ́yọ́ kí ló dé tó jẹ́ pé igbá ìwà tí wọ́n bá gbé wá láti Ifẹ̀ tó jẹ́ méjì gẹ́gẹ́ bí òṣèṣe oníkan ń bẹ wọ́n kó nǹkan ọrọ̀ sí nínú nǹkan ọrọ̀ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ à ń sọ̀rọ̀ nípa ìlẹ̀kẹ̀ iyùn ìlẹ̀kẹ̀ ṣẹ́gi góòlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn ẹ̀gbà ẹsẹ̀ gbogbo àwọn nǹkan olówó iyebíye bí wọ́n ṣe sọ láyé àtijọ́ wọn kò nu igbá kan inú igbá kejì wọ́n lè kàtà sí inú igbá kejì wọ́n lè fọ̀bẹ sí wọ́n lè fi dà sí idà kéékèèké náà máa ń rọ oní wọ́n lè fẹnu ọkọ̀ sí wọ́n wá ní k'Aláàfin ó gbé kan b'Aláàfin bá gbé eléyìí tó ní àwọn nǹkan ọrọ̀ nínú ó túmọ̀ sí wípé ìgbà rẹ̀ yóò tùlú lára bọ́ bá gbé kejì ó túmọ̀ sí pé ìgbà rẹ̀ yóò nira kọ́lọ́ má jẹ́ kí ìgbà Aláàfin ó nira. wọ́dà wa láyé àtijọ́ gbogbo ọba ni wọ́n gbé gbálẹ̀ fún kó gbé ṣùgbọ́n èmi láǹfààní àti sọ fún ọ wípé àwọn igbá táwọn ọba yẹn ń gbé ńgbà náà sábàbí ló jẹ́ o bí ìgbà tán ní kéèyàn ó dijú kéèyàn ó mú kan nínú dókà mẹ́ta tí ń bẹ ńlẹ̀ tó wá ń ṣe togé tó ń torí pé ẹ̀bà lájẹ́sùn òyìnbó scotland front takété pọn àlàáláàmì ló lo ẹ̀bà bá ń bá ẹ̀bà èèyàn àná ìwọ lọ jẹ́ ẹ̀bà àná ìwọ lọ jẹ́ mọ́sùmọ́sù bẹ̀rẹ̀ sùn fà á mùsùlùmí olórí ìfò ajá ní ìjòrí ẹja pókí ajá ní ìjòjú ẹja pókí táǹtà tẹ́tẹ́ bí ìgbà táǹtà tẹ́tẹ́ làwọn ẹgbẹ́ tí wọ́n kó síwájú wọn ń rí wọ́n fàṣọ dì wọ́n lójú kó tó gbé ni ẹni ó bá wá ṣèèsì gbégbá oyin tàbí gba ayọ̀ pé ìgbà oyin ló bá wá gbé ẹni bá ṣèèsì gbégbá ata gbé àsìkò rẹ̀ ó nira kì í ṣe gbá tó gbé lọ́jẹ́ kásìkò rẹ̀ ó nira ẹnu ayé tá a fi mọ́ lọ́jẹ́ kásìkò rẹ̀ ó nira nígbà tí Yorùbá ti wá mọ̀ bẹ́ẹ̀ wọn ò wá jẹ́ káwọn ọba ó gbé gbá lójú èèyàn kankan mọ́ mo fi jẹ́ pé láàrin àwọn afọbajẹ nìkan lọ́ba ó ti gbé gbá bọ́bá gbé bá tí ìṣe gbá oyin wọ́n sọ pé káwọn fi ẹnu yí padà àbí ìgbà kí lọ bá gbé igbó oyin ni igbó oyin ni igbó oyin igbá ayọ̀ igbá dùn
wọ́n ti mọ̀ pé ẹ̀yin tẹ́ wà ń ta ẹ bá wọn sọ di bá mi ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ẹni tí ọjà díẹ̀ tó lòun jẹ igúnnugún àtẹ̀ntọ́ jẹ igúnnugún tó ládìẹ lòun jẹ ẹ mọ̀ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn ibẹ̀ ńkọ́ là ń lọ. Laji Abass the same thing náà là ń sọ. Aláàfin lọ sífẹ̀ o wọ́n gbé nǹkan wá láti fẹ̀ ó túmọ̀ sí wípé kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ. Ìwọ náà nígbà tán bá mú da Ọ̀rànmíyàn wá ńláṣẹ tó dẹnu Aláàfin. Now sọ fún wa Aláàfin mélòó tó jẹ́ recent Aláàfin ló ti wá lọ fẹ̀ tàbí nífẹ̀ tí wá gbé idà Ọ̀rànmíyàn wá fún tàbí bá wà. Wọ́n jẹ́ túbẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Oníbẹ̀yẹn bá fẹ́ sọ̀tàn kó mú ẹ̀rí wá. Ọ̀rẹ́ mi ò ń tẹ́ ń pè ní ẹ̀rí ń mo pè lákọọ́lẹ̀ ń tẹ́ ń pè lákọọ́lẹ̀ ó ti lè wà manipulated o torí pé ń tẹ́ bá kọ́ọ́lẹ̀ lápè lẹ́rìí lọ́dọ̀ tiwa ń tẹ́ kọ́ọ́lẹ̀ lábá nǹkan wá kọ́ọ̀lẹ̀ tá a bá òun náà lè rí wa máa jẹ́ mi nsú pé ẹ̀rí rẹ o ẹ̀rí lélẹ́yìn o so bó fi mú wa máa jẹ níbi tí onítí Aláàfin bá dé adé yọ lọ sọ́jà òkè mo ti sọ yẹ òkè mo ti sọ eléyìí o now fídíò kan náà tó wá ń bẹ tá bá sọ̀rọ̀ nípa ẹ̀rí fídíò kan náà tó wá ń bẹ lára àwọn fídíò Laji Abass ẹgbẹ́ afarabalẹ̀ ká wo òun náà ẹ ṣe. àsìkò ìgbà náà ni Lisa bí dìde tóun náà gba àwọn ẹ̀gbálẹ̀ lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ ìbínú táláàfin òfin ní good soldier láti lọ kanta wọn torí pé ọ̀dọ̀ tí ẹ̀gẹ́ revolution ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n fẹ́ lọ bá gbèjà wọn ò bọ̀wọ̀ fún wọn ò gbọ́rọ̀ sí lẹ́nu mọ́. Torí náà Aláàfin ìlú tó jẹ ọba sí ní Ọ̀yọ́ Yorùbá ní ilẹ̀ rẹ̀ tàbádẹ̀ lọ wò gbogbo ìgbà tí à ń parí ogun Kírìjí ẹ lọ wò gbogbo aná ìlà ní dọ́kúmẹ́ǹtì yẹn lọ́wọ́ kò sí àwọn ọba kan tí ò ní lọ́wọ́ kò sí àwọn pòfẹ́sọ̀ kan tí ò ní lọ́wọ́ ká lọ wò Aláàfin the king of Yorùbá ni wọ́n ń kọ́ ń bẹ̀. Ọwá ọba ilẹ̀ Ìjẹ̀ṣà ni gbogbo àwọn ọba Awùjalẹ̀ ọba ilẹ̀ Ìjẹ̀bú Ọọ̀ni Ifẹ̀ torí pé gbogbo wọn ni wọ́n ṣe interview fún àtàwọn èèyàn wọn nǹkan méjì làwọn òyìnbó ń ṣe àwọn fẹ́ parí ìjà wọ́n dẹ̀ fẹ́ mọ̀ wá dáadáa mímọ̀ wá dáadáa tí wọ́n fẹ́ mọ̀ wá iná ẹ̀ ni wọ́n ṣe kí ni o ẹtì ẹ̀ tó ṣe Káyọ̀dé Adébáyọ̀ ẹ̀ ṣe wọ́n bá wa fi àmì sí lórí Facebook mímọ̀ tí wọ́n fẹ́ mọ̀ wá iná ẹ̀ ló jẹ́ kí ni o lè rí tàn wá kọ́lẹ̀ làwa náà sì lè fi dára wa mọ̀ nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ bá yẹ ọ̀pọ̀lọpọ̀ òwe náà láàtò tọ́ka sí pé ká lọ wò láwọn òwe jọ̀hún àtàwọn ẹ̀rí jọ̀hún táà ní pé ká lọ wò káwa náà ó dẹ̀ rí. nígbà wá di ọdún 1919 ẹni wọ́n pe ìpàdé àwọn òyìnbó pe ìpàdé sí Ìbàdàn wọ́n wò yí pé orúkọ tí gbogbo wa ń lò ti pọ̀ jù Ẹ̀gbá ọmọ lòun lẹ̀gbá Ìjẹ̀bú ọmọ níjẹ̀bú lòun Yorùbá ọmọ ní Yorùbá lòun Àwórì ọmọ láwórì lòun Ìgbómìnà ọmọ ní Gbómìnà lòun Ẹ̀gbẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ lòun Àkókò ọmọ lákòókò lòun àwọn Ìjẹ̀rò ọmọ níjẹ̀rò làwọn gbogbo ẹ̀ wọ́n á rí pé ó kọ̀ ẹ́ pọ̀ lọ́wọ́ Ẹ̀gbá lò kí la wá fẹ́ ṣe ẹ jẹ́ ká lo orúkọ kan torí pé ṣẹ́rẹ́ àwọn òyìnbó wọ́n perfect tí wọ́n bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ máa ń di ẹ̀bí ru òyìnbó àwọn bàbá wa tí wọn ò lè mójútó wa ìyẹn ẹgbẹ́ ẹgbẹ̀bí rù tẹ́ fi sọ Nàìjíríà di wọ́n kínní wọn ò fẹ́ dàrú wọ́n mọ̀ pé yìí gbogbo ilẹ̀ gbàpélé ìfẹ̀lẹ́ ti wá bàbá kan ló bí ọ̀rọ̀ ti yín yanjú ṣùgbọ́n a nílò orúkọ kan fún yín èyí táwọn olókè àmọ̀pẹ́ tó pọ̀ tó báyìí àmọ̀pẹ́ yà kan ọ̀dà o ẹjẹ́ á máa lo orúkọ Yorùbá nìkan nínú àwọn ọba tó yarí ńgbà náà Awùjalẹ̀ yarí ọba Bìíní yarí Ọọ̀ni wọ́n yarí gbogbo fáìlì yẹn ló wà àwọn ọba míì yarí pé rárá
tá a bá fi lè lo orúkọ Yorùbá yóò pa orúkọ àwọn ẹ̀yà yòókù rẹ̀. sáwa Àjẹ̀bú àwa náà ti di Yorùbá nù àìṣèjẹ̀bú mọ́. sáwa Ẹ̀gbá àwa náà ti di Yorùbá nù àìṣègbá mọ́. sáwa Ìjẹ̀ṣà àwa náà ti di Yorùbá nù àìṣe Ìjẹ̀ṣà mọ́. wọ́n fa ọ̀rọ̀ yẹn títí kí wọ́n tó wá gbà. nígbà tí wọ́n wá gbà ni wọ́n ní ká máa lo orúkọ kan Yorùbá because orúkọ yẹn ló ti sound ló dẹ̀ ti wà popular. meanwhile orúkọ kẹta yẹn ká lò náà ní Òòtù lẹ́fẹ̀ẹ́ ń pè wá ní ọmọ Òòtù Ifẹ̀ tá a wà yìí Òòtù ni pé ó tù wá lára ọmọ Òòtù òjíire Òòtù ni wá ọmọ Òòtù Ifẹ̀ ni wá ibẹ̀ lórí òun gbogbo wa kò sẹ́ni tó jiyàn rẹ̀ kódà bọ́ọ̀ wá dàrẹ́tì láti Ilé Ifẹ̀ tó bá ti júwèé ibi tó ti wá àwọn ibi tó lóò ti wà Ilé Ifẹ̀ náà làwọn náà ti wá á sọ fún ọ ọdún 1919 ni ṣùgbọ́n tẹni tó ń lé orúkọ gangan táìtù Aláàfin ló ní Yorùbá Aláàfin ló ní Yorùbá bó ṣe rí nù. ẹnìkan wà tí mo bá pàdé lẹ́kọ̀ọ́ ẹni tí mo bá pàdé lẹ́kọ̀ọ́ yẹn èèyàn gidi ni nígbà mo ṣiṣẹ́ tí mo lé lọ́ọ́ ti mọ̀ mi ọwọ́ ló máa fẹ́ wá join business pẹ̀lú mi níta mo wá ní business dàrú pé ẹja ni mo ń dín pẹ̀lú báyìí kòrúùmù mọ̀ nípa kòrúùmù ẹni yẹn bẹ́ẹ̀ kòrúùmù yẹn ti ní problem bó ṣe fẹ́ rẹ́ǹtì fẹ́mi nù. bí èmi dẹ́ ṣe láti so orí òkè Èkó tí mo ti lọ wọ́n lé wọ́n ní ọjọ́ méje ti pé kí n wá gbígbà lọ. wọ́n ní lọ dájú àwò kí n lọ dán wò níta mo ní ìrírí tí ń lọ mọ́ wọ́n ní lọ ní o eré mo pé ẹnìkan bá júwe onímọ̀wọ̀lé ní orí òkè kan tó wà olóògbé bàbá àbíyí lẹ́dẹ́ nígbà mo tún débẹ̀ náà mo tún lọ ọjọ́ méje wọ́n ti máa ń porúkọ wálẹ̀ wọ́n ní ẹ̀yin tẹ́ ẹ ti pọ́jọ́ méje ẹgbọ́rọ̀ kó mi lónìí o ẹnìkan bá ní mo bá bí ẹnìkan tó mo tún lè bà lọ ó ní lórí òkè kò bàbá ẹyẹ bí ọ̀kẹ́ lóṣogbo bàbá ẹyẹ bí ọ̀kẹ́ lóṣogbo mo ṣe gbàbẹ̀ lọ́nu máa tọrọ agbókú òní o tó ń sọ owó ọmọ tó lè lọ mo ti débẹ̀ ráì lórí bàbá yẹn wọ́n ti gba àwẹ̀ ọgbẹ́ ẹni ti mú wọn so wọn ò lè dá nǹkan kan sí mọ́ wọ́n sùn lórí kíní chair wheelchair báyìí wọ́n fi ń jíṣẹ́ fún mi wọ́n sì jíṣẹ́ ni mo lórí òkè bí mo ṣe ń dórí òkè yẹn báyìí ẹni tí mo bá ń bẹ̀ ní kíni mọ̀ ń ta mo ní mọ̀ ń ta mọ́tò àti mọ́ṣíìnì kò béèrè pé ṣòro òwò ní bàmíjà ọ wá lọ fún mi ibi tí wọ́n lówó ń gbé bus cutter so tọ́ba wálé ní àgbàdua kò sówó tọ́ba wálé àgbàdua ń bọ̀ ìyá tó di jọ́kàtà oníṣẹ́ kí mo ń ṣe gan àmọ́ ilé bí ń tẹ́ ní pé sẹ́yìn kí mo ń ṣe bí ń gbèsè mo ti run down mo ní ọjọ́ tọ́jú ẹ bá pé bí kò kún bí ẹnìkan wá ń gbọ́ ọ̀ngbọ́ ọmọ ẹgbẹ́ yàrá mi lọ́wọ́ olówó ni wọ́n ọmọ rìdíìmù ni wọ́n wá bẹ̀ wá gbàdúrà so bí yẹn ṣe gbọ́ bó ṣe rí pé pásùn yẹn lọ tán ọkàn pè mí ni ó ní ọkọ̀ máa dé lọ́la ọkàn pè mí ni wá ó ní kí ló ṣẹlẹ̀ sí mi ó ní òrí pé mò ń wọ́n sọ gíga mo ní òṣèré ọ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àṣẹ̀ṣẹ̀ tó ti bí ọmọ ọlọ́rà kọ́kọ́ bẹ́ẹ̀ ni tí sọ̀rọ̀ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ aṣọ ọmọ fíìtì èèyàn mo ní yóò sì mọ tuntun mo lọ́sẹ̀ bẹ̀rẹ̀ ni ló bá ní ààyàn ó ní kí ló ṣẹlẹ̀ mọ́ á explain gbẹ̀ fún mo sọ sórí mi fún àánú mi wá ṣe wá pọ̀pọ̀ ẹ̀ àwọn yẹn náà wá mú mi lé Èkó wọ́n wá fún mi ní 1.5 million nígbà náà èmi ti rí kòrúùmù tí mo fẹ́ gbà wọ́n bá ní kí n lọ lò ó ṣe fún mi àbẹ̀yà mi aláwọ̀ bú mi ni oṣù yẹn náà lóyún oṣù yẹn náà lóyún so ẹ̀rí pé ó kọ yín jẹ jáde ń bẹ̀ àìkọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ yẹn padà wá ó di ayọ̀ fáwọn náà bẹ́ẹ̀ ni bí mo ṣe wá kó bẹ́ẹ̀ tí mo bá lọ bẹ̀rẹ̀ kòrúùmù níbẹ̀ ni ẹ wá pè mí láìkọ́ kòrúùmù tẹ́lẹ̀ ọ̀hún mọ nǹkan kan pa o bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí náà ní à kòrúùmù mo kọ́ ń ṣe owó yẹn ti di 3 million inú mi ti ń dùn ṣe eré ẹ̀kan náà báyìí mo kọjá ara ẹ̀ mo kàn rí pé gbogbo ẹ̀jẹ̀ ti gba ojú ẹja ní ìgbà tí mo yẹ dìbò ẹja ti rún mo wá rò pé ibo ní ìṣòro tí yẹn kó gbogbo ẹja yìí kúrò ń bẹ̀ èèyàn mélòó ni ó jẹ́ mo kàn tún sá lórí òkè Èkó yìí ni sísá tí mo sá lórí òkè Èkó yìí the next thing tí mo wá rí ìyẹn wá pè mí pé ohun tí ń bọ̀ ó ti ń pè mí pé ohun tí ń bọ̀ kí n tó wá so mo ti kọ nọ́mbà lẹ̀ so kò sówó tí mo wá lọ bẹ́ẹ̀ nìkan mo fẹ́ mí kọ́ bó ṣe bá ń pè mí lọ́ba lóun ti dé ṣògbó mo ní wàá bá mi lórí òkè Èkó òun lọ́wọ́ á mú mi lé Èkó
ibẹ̀ mo ti mọ̀ pé ẹnìkan sọ pé ó kù ọ̀tọ̀ lẹ́ni tó mú yín lọ sí ìpàdé. ọ̀tọ̀ ní ẹni yẹn ni mo ní mo bá pàdé lẹ́kọ̀ọ́ tá a fẹ́ jọ sí business lórí mọ́tò nígbà business dàrú mo ní mo ti ní ṣe korúmù so wàhálà yẹn la tún wá bá yí from there láti ibì kan ní ilé tí mo gbé lẹ́kọ̀ọ́ tó méje tí mo kẹ́rù lórí gbèsè ogun tó fi ń jè mí ní ogun gbèsè lẹ́yìn tí mo wá kú tí bá ti jẹ gbèsè mí gan ni ẹ máa kú tí n bá ti gbọ́ pọ́nyá ń bọ̀ torí mo ti sun sẹ́ẹ̀ tọwọ́ 36 sẹ́ẹ̀ ni mo sùn láyé mi so tí n bá ti gbọ́ pọ́nyá ń bọ̀ mi ò wulẹ̀ lè dúró mò ń sá lọ tí mo ti ẹ̀gbọ́n tí mo kókó ní òkè rúgbè eré àkọ́tún yẹn tán ní pàǹtí ń bọ́ àmú mi awu tí mo gbọ́ tí mo ti gbé wáyé mo gbà sá lọ so àwọn tí mo wá ń gbé lọ́dọ̀ wọn náà mú tí mo lọ ṣe lóore ní December tó kọjá yìí ipò kíkó tí a bá bára wa oyè Ọlọ́run kò sí nǹkan kan tí sábà máa ń ṣẹlẹ̀ sí yẹn láyé tí o máa ń gbẹ̀yìn Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìgbà èṣù lè ṣiṣẹ́ rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run tó fààyè rẹ̀ lẹ̀ ó túmọ̀ pé ó lè gbà yàn ìgbà tí mo ní ìlàkọjá tí àkọ́kọ́ dá mi dúró níbi sí Olúwa mo ti rò pé kò ti dé bá mi ni torí pé iṣẹ́ mẹkáníìkì ni ìmọ̀mọ́ ọ̀tí ń pẹ̀ mọ́ so ó wá kú mo rò pé ó kú bí tí mi ti bẹ̀rẹ̀. ìjàmbá yẹn ló dẹ̀ fà á tẹ́ fi mọ̀ ṣe mẹkáníìkì bẹ́ẹ̀ni kọ́sọ̀ dídí ọdún méje lẹ fi kọ́. bẹ́ẹ̀ni so ó wá mo rò pé ó kú bí tí mi ti bẹ̀rẹ̀ but lẹ́yìn ìgbà yẹn mo tún pinnu pé wẹ́ ọkùnrin èyí ó tún struggle náà ni mo tún fi bẹ̀rẹ̀ sí gun machine lẹ́yìn ìjàmbá yẹn tí mo gun machine but tí mo gbàgbọ́ ni pé mo sábà pẹ́ ọjọ́ kan tọ́lọ́run ó ṣe tèmi. èmi náà rè lé ní ẹ̀dọ́ ọ̀làrò pé o gbogbo ìtòwù ká máa là kọjá ó máa kọjá lọ àsìkò tó bá dẹ̀ ń kọjá lọ ó lè jẹ́ àsìkò tó nira ṣùgbọ́n tó bá pẹ́ ara sì máa dẹ èèyàn. Lónìí mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún un tó ṣe fún mi ní ìmọ̀ pé mo lè jẹ́ èèyàn láyé tàbí mo lè dá tí mo dà ṣùgbọ́n mo gbà pé Ọlọ́run ó nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ló ṣe nífẹ̀ẹ́ yìí tí ẹ̀ ń wo ètò yìí kò sí ẹnì kankan tó gbóń bá jà tàbí tí ṣòro ń bá jà tí ò ní solúsàn ní o mo dẹ̀ mọ̀ pé ẹ̀ kan solúsàn tí lórúkọ Jésù nígbà tó Ọlọ́run bá fẹ́ tú yàn lẹ̀ yóò tú yàn lẹ̀ gbogbo ilé Ọlọ́run ó tú lẹ̀ ọdún tún la wà báyìí ẹ jájọ gbàdúrà January láti wà kájọ gbàdúrà pé kí ìrànlọ́wọ́ ó dìde fún àmì ọdún yìí kọ́kàn wọ́n dẹ̀ balẹ̀ káàní ó dìde gbogbo tó jù á lọ níjó ní ká jù lọ lónìí àyẹ̀dẹ̀ jù lọ lórúkọ Jésù ọkàn wọ́n balẹ̀ gbogbo ìṣòro tán ẹ lè pè mí sórí nọ́mbà yìí mo máa ń sọ̀n lórí fóònù tẹ bá pè mí màá sọ̀nà fún yín látòrí fóònù tí n bá sọ̀nà fún látòrí fóònù nítorí ọlọ́run bá wẹ àṣẹ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run Ọlọ́run máa ń dá àdúrà ó máa ń dá àdúrà mi yóò dá àdúrà tẹ̀yìn náà Ọlọ́run tó lè dá àdúrà tẹ̀yìn yóò dá tẹ̀yìn náà nọ́mbà tó lè pè mí sí rè 070 84 74 20 61 070 84 74 20 61 òní nọ́mbà tó lè pè mí orúkọ mi ni wòlíì Rúbẹ̀n Akọrẹ láti iléeṣẹ́ ìránṣẹ́ CCC Òkèlápadà Paris tí gbogbo èèyàn máa ń pè ní Sẹ̀lẹ̀ Gospel àtẹ̀dọ̀ sí Apẹtẹ nìbàdàn ní adé ọ̀sùn sọ̀tún àlàáfíà fún yín. ẹ káàbọ̀ padà nínú ọ̀rọ̀ tí ọ̀rẹ́ wa sọ nínú fídíò ẹlẹ́ẹ̀kejì tí mo fi hàn yín yẹn ó ní orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo wa ń jẹ́ tẹ́lẹ̀ àwọn òyìnbó ni wọ́n jẹ́ ká píìkì orúkọ kan pẹ́pẹ́pẹ́sẹ́ o Ifẹ̀ nífẹ̀ ń jẹ́ nígbà tí wọ́n fọ gbogbo ẹ̀ lójú o ó ní ọwọ́ ògbókun fílẹ̀ Ìjẹ̀ṣà Iléṣà ní kápítà ọ̀pọ̀ ìlú ló wà lábẹ́ Ìjẹ̀ṣà
mọ̀ rí. ẹ káàbọ̀ padà mo nígbàgbọ́ pé ẹ gbọ́ àlàyé ọ̀rẹ́ wa dáadáa. Ó ní nígbà láyé ìjọ́un Yorùbá kọ́ là ń jẹ́, àwọn òyìnbó ló jẹ́ ká yan Yorùbá láàyò gẹ́gẹ́ bí orúkọ tó kó gbogbo wa papọ̀. Ó nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ọwọ́ ògbókun tilẹ̀ Ìjẹ̀ṣà ń bẹ níléṣà, ṣùgbọ́n ọ̀pọ̀ ìlú ló wà lábẹ́ ọwọ́ ògbókun. Ìjẹ̀bú-Jẹ̀ṣà, Ẹ̀rìn-Ìjẹ̀ṣà, Ìlókò-Ìjẹ̀ṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò parọ́. Lóǹdó Ẹ̀gẹ́ tí bàbá wo ò ṣe mọ̀wé tí wọ́n ti jọba, ọ̀pọ̀ ìlú ló wà lábẹ́ ìṣàkóso wọn tí bàbá wa ò ṣe mọ̀wé jẹ́ olórí wọn. Ó ní bẹ́ẹ̀ náà ló ṣe wà nílé Ifẹ̀, bẹ́ẹ̀ ló ṣe wà lọ́yọ̀ọ́, bẹ́ẹ̀ ló ṣe wà lérè Èkìtì, bẹ́ẹ̀ ló ṣe wà níjẹ̀bú, bẹ́ẹ̀ ló ṣe wà lẹ́gbàá. Nígbà tí orúkọ ìwá ti pọ̀ jù táwọn òyìnbó sì fẹ́ kó wa papọ̀, sẹ́mi pọ́n gẹ́gẹ́ ọ̀sọ́ wípé ara kan náà jọ ni wá. Ó ní gbogbo èèyàn mọ̀ wípé Ilé Ifẹ̀ làwọn ti wá o. Nígbà tí gbogbo wa wá láti Ilé Ifẹ̀, ìta ìsọ náà ni pé igi kan ni wá tó ní ọ̀pọ̀ ẹ̀ka. Now ọ̀dà wá ní Ọ̀yọ́ nìkan ní jẹ́ Yorùbá. Ṣé lóòótọ́ ni? Ọ̀dà ó pín sí méjì o. Oní Ilé Ifẹ̀ ń jẹ́ Ilé Ifẹ̀, Ìjẹ̀ṣà ń jẹ́ Ìjẹ̀ṣà, Ìgbómìnà ń jẹ́ Gómìnà, Ẹ̀gbá ń jẹ́ Ẹ̀gbá, Ìjẹ̀bú ń jẹ́ Ìjẹ̀bú. Àwọn ìbò wa ní ẹmú kọ̀ọ̀kan táàfì máa pe gbogbo yín papọ̀, torí pé gbogbo yín náà la béèrè lọ́wọ́ yín ẹni Ifẹ̀ lórí ìrun yín. Ọ̀rọ̀ tí ò lágbára kò le, ọmọ bàbá kan ọmọ ìyá kan náà ní, ṣùgbọ́n ẹmú kọ̀ọ̀kan táàfì máa pe gbogbo yín. Ó lè lọ jẹ́ kí wọ́n adopt orúkọ Yorùbá tí Ọ̀yọ́ ń jẹ́. Ok, ńgbà tó wá rí bẹ́ẹ̀ tí wọ́n ti wá ń jẹ́ orúkọ tọ́yọ̀ ń jẹ́, gẹ́gẹ́ bí àlàyé ọ̀rẹ́ wa tó ní Aláàfin nìkan ló ní ilẹ̀ Yorùbá, tó ní pàdé táwọn Ìgbò pè síbàdàn ni wọ́n ti mú orúkọ Yorùbá tálàfin jẹ́ tí wọ́n fi sọ gbogbo wa. Ọláláàfin ló ní Yorùbá, báláàfin bá ní Yorùbá, tó sì jẹ́ pé Ifẹ̀ lọ́la láàfin, ẹni ọlẹ́rú lọ́lẹ́rù. Ọ̀pọ̀lọpọ̀ ìlú la trace padà sílé Ifẹ̀. Ìlú mélòó la trace padà sí Ìbàdàn àbí la trace padà sọ́yọ́ tí wọ́n sọ pé Ọ̀yọ́ lórí ìran àwọn. Ọ̀rẹ́ wa ó ń pìtàn ìtàn pọ̀ tá a sọ. Orúkọ Yorùbá ọ̀nà méjì ló pín sí bí mo ṣe sọ, ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ mi ni wọ́n yànnà náà ọ̀nà méjèèjì tó pín sí gẹ́gẹ́ bí àrọ́bá ìtàn táwa gbọ́, táwa ò sí ń bẹ̀, táwa ò mọ̀, táwa ò lè sọ pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n ta ń láti sọ. Bákan náà lára ìwé tí ń dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá, èyí jẹ́ kan bẹ̀, The History of the Yorubas by Reverend Samuel Johnson, ọmọ Ọ̀yọ́ Aláàfin ni, níbi tán ti kọ́kọ́ dojú ìtàn Yorùbá rú leléyìí. Ìgbà tí mo ra owó ìgbà náà, láyé ìgbà náà bóyá mo rà ní 9,000 naira àbí 11,000 naira. Kò ní àfàkà
torí pé wọ́n kàn bírífù orírun ń bẹ̀ lẹ́yìn ẹ̀ wọ́n narrate Ọ̀yọ́ ni wọ́n dẹ̀ wá pé ní the history of the Yorùbás ó túmọ̀ sí pé ibi ni wọ́n ti sọ fún wa wípé Ọ̀yọ́ nìkan ni Yorùbá mò ń bọ̀ láti wá reflect lórí ẹ̀ o àsìkò míì ni ìtàn ọjọ́ míì ni God bless you àmì Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV lórí ètò eléyìí tí mo ṣe yìí ní tí mo wá béèrè lọ́wọ́ Laji Abass tàbí tí mo wá sọ fún ni pé bọ́bá ní Aláàfin òkè ń lọ sífẹ̀ láti lọ fi idà Ọ̀rànmíyàn wúre ṣùgbọ́n tí wọ́n lè mú idà Ọ̀rànmíyàn wá láti fẹ̀ gbé igbá ìwà wá láti fẹ̀ ó túmọ̀ sí wípé ilé bàbá rẹ̀ ìnìfẹ̀ jẹ́ nígbàkúgbà ìdí bàbá lọ mọ́ bókú tó bẹ́pọ̀n àbíkú ọ̀gbọ́dọ̀ dàgbà kó wá sọ pé òun ju bàbá òun lọ kò ní burúkú bàbá pọ́dọ̀ wọ́n ọmọ ńlọ́run bàbá rẹ̀ lọ ní rìsá jẹ́ nígbà gbogbo torí pé bọ́mọ wù kó gàǹgà kó gbòǹgbò tó bàbá ẹni ni bàbá ẹni ọmọ jẹ́ ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ajú wa ṣe o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.